Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, àdúrà wa gbà. A ti jáde láàárọ̀ yìí, àní jáde lékú lọ́wọ́. A ti jáde láàárọ̀ yìí, wọn ò ní fòkú wa ránṣẹ́ sílé o. Oko ògbà wá jẹ ìwà mú wa, ọba òkè májọ̀mọ́ aráyé ojú kò bànújẹ́ síbẹ̀ o, àmín. Orúkọ mi ni Lúkúmọ́nà ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ á jọ kẹ́kọ̀ọ́ látara ìwúlò dúkìá Ọlọ́run tó yọ̀ǹda fún èmi àtẹ̀yin ká máa ṣàgbéjì ara. Láti júwe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa látọ̀dún tó ti pẹ́, a sì ní yé máa tẹ̀síwájú lórí ẹ̀. Tọ́ra àwọn bàbá wa ní ẹnìkan kì í júbà fòògùn sínú kú. Ìwà polówó fún ọ o. Ohun tí ń bẹ lọ́dọ̀ tèmi èmi fi ṣe ìtọrẹ àánú fún ọ. Kí wọn náà fi ṣe ìtọrẹ àánú fún ẹni tí ó bá wúlò fún ni wọ́n lè ṣàdúrà fún ọ. Ẹ wo ewé yìí. Ewé yìí àwọn bàbá wa máa pè ní ọ̀rọ̀ adẹ́tẹ̀. Ẹ̀yin èèyàn wa lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀, mi ò mọ̀ bẹ́yìn ṣe pé o, ọ̀rọ̀ adẹ́tẹ̀ là á pè. Ọ̀rọ̀ ìporíṣiríṣi, ọ̀rọ̀ agogo ń bẹ, ọ̀rọ̀ abẹ̀bẹ̀ ń bẹ, bẹ́ẹ̀ náà la tó ti rí ọ̀rọ̀ ẹnu òpì, ara ọ̀rọ̀ lòun náà. Mo wá fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lórí àwọn ọ̀rọ̀ yìí. Iṣẹ́ kíni ń ṣe? Ọ̀nà táwọn ọ̀jọ̀gbọ́n lò fún ọ̀pọ̀, ṣùgbọ́n àwọn kankan bẹ tí àwọn èèyàn sọ pé bàbá ọgbọ́n o, ẹ bá tẹ̀síwájú lórí nǹkan yìí, pé àrùn yìí pọ̀ ń ta. Kí ni àrùn náà? Ọ̀fà ara. Ọ̀fà. Kí ni ń jẹ́ ọ̀fà? Àwọn wo ni ń ta? Báwo wọ́n ṣe ta? Ọ̀fà oríṣiríṣi ló wà o. Ṣé ẹ mọ̀ wípé tí ọlọ́dẹ bá gbé ìbọn tó bá yìn mọ́ ẹran, ṣé ẹ mọ̀ pé gbàá tí ìbọn bá wọ ara ẹran, oró rẹ̀ ó mú, oró yìí ó kárí gbogbo ara rẹ̀, abẹ́ẹ̀kọ́? Bẹ́ẹ̀ náà lórí lára ọmọ èèyàn. Tí ayé bá tààyàn lọ́fà, ọ̀tọ̀ ni kí wọ́n máa porí ẹni o. Ṣé gbọ́? Ọ̀fà ara àṣàsí ni. Wọ́n á máa tálu iṣẹ́ ẹni. Èyí ayé fi gbé àrùn síni la ń bẹ lọ́tọ̀. Ọ̀fà tí wọ́n ta sẹ́lòmíì téèyàn fara kó ọ̀tọ̀. Ẹ gbọ́? Èyí tó wá jẹ́ wípé ìgbésí ayé ẹni gangan ni wọ́n ta á sí. Tí ẹ bá ní billions tí ń control rẹ̀, tí ayé bá ta iṣẹ́ ẹni lọ́fà, gbogbo owó yẹn ó sì túká. Tó ń tọ̀ wọn ò ní jó dìde mọ́. Àwọn èèyàn burú débẹ̀. Àwọn ìka èèyàn burú débẹ̀. Ayé bẹ́ẹ̀ bá doyin ẹ má ta wá o. Bí ẹ bá sì dágbọ́n, ẹ má lé wa kiri. Ẹ gbọ́? A ti mọ ayé o. Ayé ti mọ̀ wá o. Ọlọ́run, gbogbo etí tí ń gbọ́ mi, Ọlọ́run ò ní jáyé ọ̀fà ayé hàn yín, wọn ò ní fi èmi náà tọmọtọmọ. Eléyìí tí mo fẹ́ fún wa yìí,
ìdènà ọ̀fà ara ni. Ọ̀gbọ́ ẹni tó ti jẹ́ pé ọ̀fà ti wà lára ẹ̀ látọjọ́ tó ti pẹ́, gbìyànjú iṣẹ́ tí mo fẹ́ fi ilẹ̀ yìí. Gbogbo èyí tá a ti fi ilẹ̀ tẹ̀yìn èèyàn dánwò àtàwọn iṣẹ́ wa míì, mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o. Oríṣiríṣi nǹkan làwọn èèyàn fi ránṣẹ́ sí mi. Àwọn tí wọ́n fún mi gan bí wọ́n bá tún gbọ́ fídíò yìí, wọ́n máa sọ pé òótọ́ ni. Ìlú òyìnbó ni, Nàìjíríà ni, Ghana ni, Kogi ni, Abuja, ó tún jẹ́ ní tí èsì elédè wa àtìlẹ̀ Ìgbò àti orílẹ̀-èdè Benin káàkiri wọ́n fún wa ní nǹkan. Tá a bá fi nǹkan lẹ̀, ẹ gbìyànjú ẹ máa ṣe é. Ọ̀rọ̀ yìí bí àwọn àgbàlagbà ṣe wí, ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ adẹ́tẹ̀ yìí, ejò á máa gba agbára lọ́wọ́ rẹ̀. Ejò tó bá ti fẹnu sọ ṣò, yóò wá gbé orí sí ibi oje rẹ̀, yóò máa gba oje rẹ̀ síbi orí ẹ̀, yóò máa gbà sí àárín orí ẹ̀ báyìí, yóò jẹ́ kó gbẹmọ. Tó bá ti gbẹmọ, oró dé. Ṣé rí ọ̀rọ̀ adẹ́tẹ̀ yìí, ó le láti já o. Àkọ́kọ́ oje rẹ̀ ò gbọdọ̀ kán síyàn lójú, bí kéjò tú síyàn lójú ni. Ọjọ́ náà kó tó là padà yọ pẹ́ o. Ọ̀rọ̀ yìí ẹ lọ já ewé ọ̀rọ̀ yìí, àwọn eléwé ọmọ ń tà, àwọn àgbà àṣègùn mi á máa gbé sẹ́yìn kùlé. Ẹ já kọ́pọ̀, ẹ gé ọwọ́ rẹ̀ díẹ̀ sí i. Ọ̀rọ̀ abẹ̀bẹ̀, ọ̀rọ̀ agogo, ẹ gbọ́, kó tó wá kan ọ̀rọ̀ ẹnu òpìyè. Àwọn ẹlòmíràn máa pè ní ẹnu òpìrì. Ṣé mọ̀ pé mẹ́rin ni mo kà fún wa? Ọ̀rọ̀ agogo, ọ̀rọ̀ abẹ̀bẹ̀, ọ̀rọ̀ adẹ́tẹ̀, ọ̀rọ̀ ẹnu òpìyè, mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ kó sódó. Ẹ ti kó sódó. Ẹ wá lọ wá irú yọ̀ pọ̀, irú wóró ni o, ẹ dà á sí. Ewé awogba àrùn, ewé awogba àrùn, ẹ dà á sí. Atalẹ̀ pupa, atalẹ̀ funfun, ẹlòmíì lè pé òun ni pupa, èwo funfun. Ginger pẹ̀lú turmeric, òun ní jẹ́ bẹ́ẹ̀, ẹ dà á sí. Ẹ ti dà á sí. Fòfó olókun, ẹ fi sí. Ata ìjọsìn, ata wẹrẹ ní jẹ́ bẹ́ẹ̀, ata ìjọsìn yóò pọ̀ díẹ̀, ẹ dà á sí. Ọyẹ ẹnu wọn máa gun, ẹnu wọn máa gun. Tó bá gun tó kúnná, ẹ sá lórùn. Ẹ tún tún gún, ẹ tún tún sá, ẹ tún tún gún, ẹ tún tún sá, tí ó fi di powder tán lọ́múlọ́mú. Ẹ mú ìdá kan, ẹ dà sínú àdíè yẹn. Ẹ mú ìdá kejì, ẹ dà sí oyin. Ó ti dògún. Ẹ máa bù sínú ògì gbígbóná. Tẹ́ bá lo taládìẹ yẹn lọ́sẹ̀ yìí, tó bá dẹ̀sẹ̀ tí ń bọ̀, ẹ lè tó lóyin. Ìwà arìn kanú ara mi ni, ọwọ́ àṣẹ bákan ni. Tí èèyàn bá ń lò ó tún jẹ́ ìdènà fún àrùn stroke, àrùn rọpárọsẹ̀. Mo fọlọ́run tó lẹ̀mí mi búra fún un.
bàbá tó bí mi ló fi lé mi lọ́wọ́, ìyẹn fi pọ́n ara mi, àwọn èèyàn ló béèrè fún, mò ń fi ilẹ̀ fún wọn. Ẹ lọ sí mo kà ó pé o, ewé awo gba àrùn lọ́pọ̀lọpọ̀, irú wooro lọ́pọ̀lọpọ̀, jíńjà lọ́pọ̀lọpọ̀, tùmẹ́ríìkì lọ́pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ atááré, ọ̀pọ̀lọpọ̀ ata ìjọsìn, ọ̀rọ̀ agogo, ọ̀rọ̀ abẹ̀bẹ̀, ọ̀rọ̀ adẹ́tẹ̀, ọ̀rọ̀ ẹnu òpìyè, ògún pẹ́ o, ẹ̀gún ẹ̀sà pẹ̀lú fùfú olókun, ẹ̀gún ẹ̀sà, ẹ̀gún ẹ̀sà tó ìdú páúdà lọ́múlọ́mú, ẹ̀dá méjì, ìdákanú yín, ìdákanú àti ẹ̀yìn. Tẹ bá lò kan lọ́sẹ̀ yìí, tó bá dẹ̀ sì ti ń bọ̀ ẹ lò kejì. Ọmọ ìyá mi, ẹ máa rìn kánú ara mi ní òtútù tí ò nídìí máa mú yàn ní, kódà ẹni ó bá ní stroke ẹni ó máa lò. Ṣé ìdá gan? Pápá ẹ̀yin tẹ wà ń lo èbó ẹ ṣe é sọ́wọ́ ẹ̀ kan gbé sílé, ẹ gbé sílé. Kódà bí èèyàn bá ń wúkọ́, ẹni tó bá ní tuberculosis, ikọ́ pọ̀jẹ̀pọ̀jẹ̀, ẹni kó máa lò, yóò dúpẹ́ fọlọ́run. Ẹni ó bá ní òtútù gbáyà, ẹni kó máa lò. Ẹni tó bá yẹ pé gbogbo ìgbà ní bàá máa mu, ẹni kó máa lò. Àwàkọ́ Ọlọ́run ni òun. Tàbí ẹni tó jẹ́ pé ó ní àrùn inú egungun yìí máa rẹ̀ jù, ẹni kó máa lò. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà o. Mo wà lórílẹ̀‐èdè Kútọ́nù báyìí o. Ìwọ tó bá fẹ́ rí mi, mo wà ní Dégà kan. Pé nọ́mbà Kútọ́nù mi. Ṣùgbọ́n tó bá fẹ́ pè mí lórí WhatsApp Nàìjíríà mi ni ó pè. Ẹ gbádùn mi. Ń bọ̀ wálé wá gbààwẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ níṣẹ́ lọ́dọ̀ mi káàkiri orílẹ̀‐èdè Benin lọ. Paris ní Germany ní Amẹ́ríkà ní àgbàṣe yín o, tẹ ẹjọ́ mọ Faransé tàwọn ti Nàìjíríà ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n ọ̀tọ̀ wa Nàìjíríà náà ò lè bẹ̀mí ṣe láti bí o, àbámọ̀ alẹ́ àbọ̀ gbogbo ṣe rẹ̀ dání. Àyè gbà mí lórúkọ wa jẹ́ níbí yìí o, àyè wà o. Ẹ gbọ́ mi, ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ni. Ìtọ́jú ara lánàá ewé àtegbò, ẹ kàn sí wa. Wọ́n wá fẹ́ máa béèrè lórí àlá rẹ̀. Àbáwọn ọṣẹ kàtà tẹ̀ ti filẹ̀ látọjọ́ tó ti pẹ́. Gúrùpù wà fún, à ń pè ní private group. 5,000 tí ṣe sẹ́ẹ̀mì òun ló fi join. Ó sì máa san lóṣooṣù. Oṣù tó bá ti san owó wá bára rẹ̀ níta. Ìwọ tó bá fẹ́ join public, ó join. Ó láǹfààní máa mọ àwọn ètò tí ń lọ. Oorun ń bẹ lójú. Àwọn èèyàn tí ń dà mí láàmú torí wọn ni mo ṣe fídíò yìí. Ẹ gbọ́. Ó láǹfààní àti béèrè kan. Ṣùgbọ́n tó bá fẹ́ ṣètọ́jú ara, o lè pè mí kó béèrè. Àdọ̀ lóhùn. Ó béèrè pa ìrìn àjò ọ̀sánwó o. Ó sì bá wa fẹ́ olówó fi DHL gbé ọ̀sánwó. Àbábá fi kẹ̀kẹ́ gbé ọ̀sánwó. Ó sì jẹ́nu. Ó yá mú gègé ẹ̀kọ́ nọ́mbà yìí. +23480 3298 3298. Ẹ gbọ́ dáadáa. +23480 3298 3298. Nọ́mbà Nàìjíríà nìyẹn tí mo ní ẹ máa bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀. Ní fún nọ́mbà Nàìjíríà kan sí +23481 33 155 111. +23481 33
155-111. Lórí àǹfààní ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè Benin, ẹ jẹ́ n fún yín nọ́mbà Kútọ̀nù, ń fún yín méjì, mo sì lè fún yín lẹ́yọ̀kan. +229-5465-1928 +229-5465-1928. Tá a bá fi kóòdì kún, ẹ jẹ́ n pè é pé a fi kóòdì kún 5465-1928 5465-1928. Ó yá gba nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229-5465-1929 +229-5465-1929. ẹ jẹ́ kí n yọ kóòdì kó mẹ́ kí n pè é ṣákálá 5465-1929 5465-1929. yóò dára fún wa, yóò yé wa, kò ní yé ẹ lẹ́. tó bá ti ń bọ̀ wá látàjà ṣe é wọ mọ́tò sí ń lọ Tọ́pá, oníwọ̀ bọ́ọ̀lẹ̀ níbi tí Túndé ti ń ta mọ́tò. Bá ti bọ́ọ̀lẹ̀ níbi tí Túndé ti ń ta mọ́tò, pàfẹ́ ìtọ́jáde wá lára ibi tí ti ń ta mọ́tò yìí, rọra gbàbẹ̀ kó béèrè bí wọ́n ti ń ta àjẹ̀kẹ́. Wáyé débi wọ́n ti ń ta àjẹ̀kẹ́, wọ́n rọra dúró wájú bí wọ́n ti ń ta àjẹ̀kẹ́, ó rí i pé ọ̀nà kan yà lọ sàlẹ̀. ó ti rí ìtaàsì gbangba kan báyìí, ọ̀nà kan bẹ tó kọjú mọ́ ibi tí wọ́n ti ń ta àjẹ̀kẹ́ tó kọjú lọ́nà sàlẹ̀, rọra gbàbẹ̀. Tàbí kó béèrè lọ́wọ́ àwọn èèyàn pé níbi tí wọ́n ti ń ta ẹja tútù pẹ̀lú tọ́kì tútù, ilé ibẹ̀ lọ́dọ̀ mi. yóò yẹ wá, kò ní yé ẹ lẹ́ o. Ire o, ire o. Àyè wà fún yín anybody o. Wọ́n darapọ̀ mọ́ public group wa o. yóò yẹ wá, kò ní yé ẹ lẹ́ o. Ó dára fún wa o, òní ọ̀sán wa o. Ire o.